Àríkẹ́ ooo Àríkẹ́ ẹ̀ṣọ́ ọmọ Dábìrí gbogbo òun ni ojúde Ṣáídátù Àríkẹ́ aya Àṣìṣì Ọláwùnmí ayọ̀ ewé bí yí màmá Oriki ní pé ọmọ ní ọwọ́ aṣojú rẹ̀ lẹ́nu ooo. Ọdún ire ló ń ṣe ọdún ire ló ń ṣe ẹlẹ́dàá rẹ̀ kò ní já orí ìbànújẹ́ o ọdún ire ló ń ṣe Àríkẹ́ ẹ̀ṣọ́. Ọdún ire ló ń ṣe ọdún ire ló ń ṣe ẹlẹ́dàá rẹ̀ kò ní já orí ìbànújẹ́ o ọdún ire ló ń ṣe. Ọmọ Bọ́láńlé alọ́dún ní mọ̀ọ́dún rẹ̀ lọ́dún bọ́dún bá ti dé aya Àṣìṣì Ọláwùnmí ọdún rẹ̀ lóde o okú ọdún okú ọdún okú ọdún okú ọdún okú ẹ̀yẹ òní okú àrà òní okú oríire ọ̀pọ̀ labí níjọ́ tó délé ayé wọn ò sí mọ́ o kì í ṣe wípé wọn ò mọ̀ ṣe òun Olódùmarè ọba kọ́dá ọ sí ni ọ̀tọ̀dún ọdún èyí ó wá ṣe tẹ̀mí ìtòwó tọmọ nínú àlàáfíà ọmọ Bọ́láńlé o Àríkẹ́ o ọmọ Dábìrí òkú ní rèwerèwe ló ṣe ń ṣọdún àwọn ọmọ tó bí wọn ò ní filé ayé sílẹ̀ ní rèwerèwe wọn dàgbà wọn dògbò wọn lo centuries nílé ayé àlàáfíà ara òní wọn lágbára Elédùmarè ọba ọmọ Bọ́láńlé ọmọ Dábìrí ẹjọ́ Ìkòyí o Ìkòyí ẹ̀ṣọ́ o Oníkòyí ní ọmọ ròrò ọmọ ra ọ̀rà èèyàn kan ò ní tójú ọ̀fà kan ègoro wọn ò ní tójú rẹ̀ nà yá rẹ̀ ọmọ akú níjọ́ ibi gbẹyẹ ẹ̀tọ́ Ìkòyí ọmọ aláfà ṣe lélelelelelelelele Dábìrí ọmọ ọlọ́fà kan àtàtúgùn ìran Ìkòyí wọn èé gbọ́fà lẹ́yìn Ìkòyí tó bá gbọ́ ọfà lẹ́yìn ojo ló ṣe iyán bí ló lọ lọ́tà ẹ̀gẹ́ ọmọ lérí ikú kogun ọmọ Bọ́láńlé o ìwọ lọ máa ṣíjú agbókìrí dágbọ́fà ọ̀fun máa pọ̀ fún ọ̀yọ́ dágbà ọfà álẹ̀ Ìkòyí bàbá rẹ̀ òrógùn jà ó jàgbóró lógun yán bí lólú ọmọ kákútakó tọrùn àrọ̀ nìkú torí ti dé ọmọ ẹrù fi ìṣọ̀fìṣọ̀ ọmọ akú fún wọn rẹ̀ ní o Àjàwẹ̀yìn ogun Àjàwẹ̀yìn ní múlẹ̀ Oníkòyí Wùnmí gbé ogun ojoojúmọ́ ló múlẹ̀ bàbá yín sún mí lọ ogun burú Ìkòyí ò délé pé ogun burú Ìkòyí ò pera wọn ló kọ ẹ̀ṣọ́ lógun jóòjì kí Oníkòyí dìde ogun tó lọ ogun tó lọ ogun tó lọ ẹ̀ṣọ́ Ìkòyí o ogun tó lọ àgbààgbà Ìkòyí wọn èèjọ kété àtúkùn ni bàbá yín fi wọ́n ṣe ojúlówó Oníkòyí lọ́mọ ọlọ́fà kan ṣoṣo ọmọ ọlọ́fà kan àtàtúkùn ọmọ ọ̀tàfà kan ṣoṣo péyàn mẹ́fà wọ́n ní Ìkòyí ò láṣọ àmúrọ̀run ewé akọ Oníkòyí láṣọ àmúrọ̀run ni ewé ìjòkùn kọ́ Oníkòyí láṣọ àmúrọ̀run ni yan bí lólú ọmọ àpótí tàbí ràn lójú ogun àkúfẹ́ epo tẹ́lẹ̀ kò tó Oníkòyí fẹ́rẹ́rẹ́kúfẹ́ ẹ̀rù la fi ń dábàrà wa fẹ́rẹ́rẹ́kúfẹ́ ẹ̀rù la fi ń dábàrà wa. ọmọ Bọ́láńlé gbogbo tí wọ́n ń ṣe nílé ayé ló ti gbélé ayé ṣe ògbélé ayé ọlọ́kọ ọkọ rẹ̀ ò ní kú mọ́ lójú ìwọ náà ò ní tètè rọrùn tètè dé ò ní pè ọ́ ọmọ Bọ́láńlé mo rójú ọ̀la lójú rẹ̀ o ọmọ Bọ́láńlé o wọ́n ń gbélé ayé bímọ àwọn ọmọ rẹ̀ tún bímọ lójú ẹ̀mí rẹ̀ kí ló ní dúpẹ́ fún lọ́wọ́ ọba tó dá ọ sáyé tí ń sọ ọ tí ń kẹ́ ọ tí ń gẹ̀ ọ ọba tó jẹ́ kó ọmọ rí gbogbo tó wálé ayé wá ṣe ìdùnnú ló ń jẹ àgbà ọmọ Bọ́láńlé ò ní fìbànújẹ́ lọ́jọ́ ogbó rẹ̀ ọmọ Dábìrí Onikaun nígboro Òdúmọ̀tà
Dabiri Onikaun. Dabiri Onikaun. Dabiri Onikaun. Dabiri Onikaun. mímọ́ Dabiri Onikaun. Mímọ́ Dabiri Onikaun. àwa mọ̀ Dabiri Onikaun. Àwọn Dabiri Onikaun. gbajúmọ̀ ni bàbá rẹ̀. Gbajúmọ̀ ni bàbá rẹ̀. Dabiri Onikaun. Dabiri Onikaun. àríkà oríire ni ìyá Fọláṣadé ìyá Adéṣọlá ìyá Àǹjọ́lá Olúwa ọmọ 20th of March. Àǹjọ́lá Olúwa ọmọ gbọ́ra láṣàkó àṣàkó gbìngbìn lẹ́sẹ̀ ẹ̀dẹ̀rẹ̀ wàá ṣọdún ayọ̀ ọdún re mọ́mì tèmi lolúwa